tèmi nílé, ọ̀rọ̀ Tani Ọlọhun ó ti wá bá ọ̀nà bòmíì yọ báyìí. Ó ti ń bá ọ̀nà bòmíì yọ báyìí. Gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ pé àná ni wọ́n fi ìgbẹ́jọ́ sí ní ilé ẹjọ́ májísírèètì ní ìlú Ìlọrin. Ṣùgbọ́n ó ti wá bá ọ̀nà míì yọ. Àwọn èèyàn túyàyà lọ sí ilé ẹjọ́ ní ìlú Ìlọrin lánàá. Tó jẹ́ wípé màmá tó bí Tani Ọlọhun Dobale fún ara ẹ̀. Màmá náà gbéra pẹ̀lú àwọn èèyàn kan láti ìlú Ìbàdàn. Gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ pé ìlú Ìbàdàn ni ìyá àti àwọn ẹbí ẹ̀ ń gbé. Ìyá àgbàlagbà yìí náà gbéra láti ìlú Ìbàdàn lọ sí Ìlọrin. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ lẹ́nu ìyá náà, ó kù láti ìjẹta ni ìyá ti kúrò ní ìlú Ìbàdàn. Ó kù ọjọ́ kan tó máa ṣe ìgbẹ́jọ́ ni ìyá ti kúrò ní ìlú Ìbàdàn lọ sí ìlú Ìlọrin. Ẹ̀yin tèmi ẹ wá nǹkan fìdílé. Mo fẹ́ kẹ́ bá mi wo fídíò yìí, kẹ́ bá mi wò láti òkè délẹ̀. Torí mo mú àwọn fídíò kan wá, nǹkan tó ṣẹlẹ̀ ní ìlú Ìlọrin yẹn lánàá, before kí wọ́n tó bẹ̀rẹ̀ ẹjọ́ àti ní ìgbà tí wọ́n parí ẹjọ́ ní ilé ẹjọ́. Ẹni tó bá jẹ orí ahun tó bá wo fídíò ìyá Tani Ọlọhun, àánú abiyamọ á ṣe. Mo dẹ̀ ń fi àkókò yìí mo fi ń gbàdúrà fún gbogbo ẹni tó jẹ́ abiyamọ pátápátá pé gbogbo apáta la máa jèrè ọmọ o. A ní ṣe ẹni tí kò ní dáríjì wá. A ní kó sí páńpẹ́ ayé. Ẹ ṣàmì kẹgbẹ́ tọ́ àdúrà mi. Gẹ́gẹ́ bí mo sọ pé ìyá Tani Ọlọhun lọ sí ilé ẹjọ́ yẹn lánàá. Kẹ́ wá wo bí ìyá Tani Ọlọhun bí ó ṣe ń rá bàbà, bó ṣe ń dọ̀bálẹ̀. Ìyá yìí ń dọ̀bálẹ̀ tó ń sunkún, tó ń dọ̀bálẹ̀ fún àwọn ẹni tó jẹ́ bí ẹgbẹ́ ọmọ ẹni tó lè bí lọ́mọ. Tí gbogbo wọn dẹ̀ ń wò tí wọ́n tún ń ṣe fídíò ìyá yìí. Ìyá yìí ń dọ̀bálẹ̀ pẹ̀lú àwọn tó kó lẹ́yìn. Torí bí èmi ṣe ń wo ìyá yìí á ti máa gbẹ́nu lé 70. Á ti máa gbẹ́nu lé 70 years old. Ìyá yìí ń dọ̀bálẹ̀, ó ń rá bàbà níwájú àwọn tí wọ́n mú Tani, níwájú àwọn Alfa tí wọ́n mú Tani Ọlọhun. Ìyá yìí ń rá bàbà. Mò ń wo fídíò yìí, omi dẹ̀ ń jábọ́ lójú mi. Pé ṣé bí ó ṣe yẹ kó máa lọ ní ìlú Nàìjíríà ìdílé yìí, especially ní ilẹ̀ Yorùbá, nílẹ̀ káàárọ̀ òjíire. Ẹ má yẹ kí n dá wa lágara púpọ̀. Ẹ kí n play fídíò yẹn fún wa. Mo máa ń fídíò yẹn wá lọ́lọ́kan òjọ̀kan níbo ẹ ká kọ́kọ́ lọ wo eléyìí. Ẹ ká lọ wo eléyìí ká tó tètè máa tẹ̀síwájú. Ẹ ká lọ wò. Mama, ya Ọlọ́run ni yẹn àwọn aṣíwáṣí lọ́wọ́ ní sinadé wí tí ẹ̀rọ káwọn ni ẹ wọlé síbí nínú bí àwọn kan tó wá fún Ọlọ́run kéwù. So àwọn náà ń bẹ gbogbo ayé ìgbé kádàkùn kásá nù àwọn òṣèlú ẹnìkan jáwà bí ọmọ nínú jẹ́ nínú so àwọn ọba wa. Fọ́nrán náà ni ẹ ti wò yẹn. Ṣé ẹ rí bí ìyá àgbàlagbà bó ṣe ń dọ̀bálẹ̀ fún ẹgbẹ́, fún bí àwọn tó jẹ́ pé ìyá yẹn lè gbà lábúrò kẹta. Ìyá yẹn wá ń dọ̀bálẹ̀, wọ́n tún wá ń rẹ́rìn sínú. Tí ó yẹ kó máa rí bẹ́ẹ̀.
mo wá ń béèrè lọ́wọ́ ara mi pé ṣé òfin ṣì wà nílùú wa Nàìjíríà yìí ṣá? Tófin bá wà, ṣé òfin ṣì ń ṣiṣẹ́ nílùú wa yìí? Ẹ jọ̀ọ́ nǹkan tẹ́ bá gbà lérò ẹ bá wa kọ sí inú comment section. Ṣebí ẹ rí ìyá àgbàlagbà yìí bó ṣe ń dọ̀bálẹ̀, kò tí ì tán síbẹ̀ o, mo ṣe ń mẹ́yẹ bọ̀ lápò ni. Ẹ ṣáà bá wa fi nǹkan lédìí, ẹ bá wa share fídíò yìí, ẹ bá wa share fónílé, ẹ bá wa share fàlejò, kó lè kárí, káwọn èèyàn lè rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú Nàìjíríà wa, pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá. Ní after gbà tí wọ́n tún wá ṣẹjọ́ tán, wọ́n tún wá ń béèrè ọ̀rọ̀ ní ọwọ́ ìyá náà, màá play fídíò yẹn fún wa. Tó mo wá fẹ́ béèrè lọ́wọ́ wa pé ṣé tí a bá ti ṣẹra wa nílẹ̀ Yorùbá, pàápàá jùlọ ká pé ní gbogbo Nàìjíríà bá ti ṣẹra wa, tó bá yẹ pé ẹni tó ṣẹ̀ wá kò ń ṣe ẹlẹ́sìn tá à ń ṣe, tó di wá di pé ká gbé lọ sílé ẹjọ́, ká máa kán nípá fún ẹni náà pé dandan ni kó ṣe ẹ̀sìn wa ká tó dáríjì, dandan ni kó change kúrò ní ẹ̀sìn tó ń ṣe, kó change sí ẹ̀sìn tiwa before ká tó dáríjì. Ṣé bóyá fẹ́ máa lọ nílùú wa yìí nìyẹn àbí báwo? Ẹ jẹ́ kí n play fídíò ẹlẹ́ẹ̀kejì fún yín, kẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ìyá Tani Ọlọhun, kẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ìyá yẹn fúnra ra wọn. Ẹ ká lọ wò. Ẹ káàárọ̀ màmá, kí lorúkọ yín? Orúkọ mi ní Nafisat Adégbọlá, mo wá láti Ìbàdàn. Èmi ni ìyá Abdulaziz tó ń pera rẹ̀ ní Tani Ọlọhun. Mo wá láti wá bẹ̀ gbogbo àwọn àlùfáà, gbogbo àwọn tó ṣẹ̀ pátápátá pé ká jọ ká forí jì wọ́n. Náà mo fi wá pé kí n wá bẹ̀ wọ́n. Kánsà náà ló bá ń fọmọ nílé. Tí mo wá kú bẹ́ẹ̀ pé kánsà náà bí o, àwọn náà ni wọ́n yóò tó kú ọmọ. Màmá, ohun tí ẹ ń sọ yìí, ǹjẹ́ ẹ ń sọ láti inú ọkàn yín wá àbí àwọn kan nípa fún yín láti ṣe? Ẹnìkan kan ń pàṣẹ Ìbàdàn mo ti wá, tèmi mo wá fúnra mi. Ìbàdàn mo ti wá. Èmi sọ yàrá Ìlọrin bí àbúrò mi lọ́kọ́ ti bá ń sọ̀rọ̀ tẹ́lẹ̀. Ó ní ó fẹ́ wọn nílọrin. Ìbàdàn lèmi ti wá. Òru àná mo dé. Ṣé lórí ìgbẹ́jọ́ yìí náà lẹ wá fún? Bẹ́ẹ̀ni. Èmi ò tiẹ̀ mú Jésù ìgbẹ́jọ́. Mo wá bẹ̀ gbogbo èèyàn ni kí wọ́n ṣàánú mi dé. Mo wá bẹ̀ gbogbo èèyàn ni wọ́n ṣàánú mi dé. Ẹ wà nílé ẹjọ́ ní àárọ̀ yìí? Èmi tún ti wá lọ́pọ̀ mi kí wọ́n tó ṣẹjọ́. Ìgbà mo wọnú ilé wọ́n ti sọ̀rọ̀. Ǹjẹ́ ẹ ti bá àwọn àlùfáà àti àwọn tọ́rọ̀ kan sọ̀rọ̀? Àwọn ti lọ bá gbogbo wọn kí wọ́n ṣàánú mi, wọ́n forí jì mí. Èmi mú sẹ́wọ́n. Kí wá ni wọ́n sọ nígbà tẹ́ rí wọn? Wọ́n ní kí n sọ̀rọ̀ ju gbogbo ìpè sáwọn fọ́ọ̀sì mi ni. Mo lẹ́ẹ̀ fọ́ọ̀sì mi, mo ní ṣe fúnra mi, mo wá bá yín. Fúnra mi mo wá bẹ̀bẹ̀. Kì í ṣe pé nìkan kan fọ́ọ̀sì yín láti wá. Rárá o. Rárá, fúnra mi mo wá. Láti ìgbà tẹ́ ti dé, ǹjẹ́ ẹ ti rí Tani Ọlọhun fúnra rẹ̀ àti pé ṣé ẹ ti jọ ní gbólóhùn? Àti ìjọ ní gbólóhùn gbà tí mo fẹ́ lọ rí ni mo fi ní ẹ ti gbé wọlé. Síwájú kí ó tó di pa mọ́ lọ, báwo ni inú yín ò ṣe dùn tó pẹ̀lú bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ àti pé ń bo gan lẹ fẹ́ kọjá sí gẹ́gẹ́ bí ìyá? Ẹ bá ń fọmọ mi lè ṣàánú mi lè nígbà tó bá bí mi yìí lórí Ọlọ́run. Yọ̀dà fún yín. Ẹ bá fọmọ mi lè bóyí mo fẹ́ ṣàánú. Ṣẹ́yìn náà gbọ́ nǹkan tí ìyá yẹn sọ? Ṣé ń gbọ́ àwọn nǹkan tí wọ́n ń béèrè lọ́wọ́ ìyá yẹn? Ẹ gbọ́, ṣé tí èèyàn bá ti ṣẹ̀ wá, téèyàn bá ti wá ṣẹ̀ wá, dandan ni ká máa gbọ́ nǹkan táwọn èèyàn ń sọ níta ká tó lè dáríjì ẹni yẹn. Dandan ni kí àwọn tó wà lórí ẹgbọ́n nǹkan tó ń bèèrè lọ́wọ́ ìyá yẹn pé àwọn tó wà lórí social media, nǹkan tí wọ́n ń sọ ló ń kó bá ọ̀rọ̀ Tani Ọlọhun. Ṣé rí bí àwọn èèyàn ṣe wá ń sọ̀rọ̀
wọ́n ń sọ̀rọ̀ bíi pé àwọn gangan ni igbákejì Ọlọ́run. ṣùgbọ́n ẹni báyìí ń béèrè lọ́wọ́ ìyá yìí tí wọ́n tún ń béèrè lọ́wọ́ ìyá yìí pé kí ni wọ́n fẹ́ kí ibo ló fẹ́ kí ẹjọ́ yìí já sí. ìyá tó gbéra láti Ìbàdàn wá sí ìlú Ìlọrin ẹ tún wá ń béèrè pé ibo lẹ fẹ́ kí ẹjọ́ já sí. àbẹ́ẹ̀ rí pé ó ti ń lẹ́tìkẹ́ fún wa báyìí nílẹ̀ Yorùbá. ṣẹ́yìn náà rí pé ó ti ń lẹ́tìkẹ́. àwọn sọ pé ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn tí Ọlọ́run mú wá fún wa ni. ẹ̀sìn kò ń ṣe ẹ̀sìn jàgídíjàgan. ẹ̀sìn tó yẹ pé ẹ̀sìn peace òun lẹ̀sìn mùsùlùmí. ṣùgbọ́n àwọn kan ń sọ wípé ẹ̀sìn àjòjì tí wọ́n mú wá fún wa ni pé ẹ̀sìn àwọn ìlú Saudi ni. ẹ gbọ́ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? ẹ bá wa kọ èròǹgbà yín sínú comment section. mo wá fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa. gẹ́gẹ́ báwọn èèyàn kan ṣe ń sọ pé ẹ̀sìn mùsùlùmí ìkan náà ni. mo fẹ́ béèrè ìbéèrè kan pé ní Saudi tá a bá lọ sí, torí mi ò tí ì dé Saudi rí, mo fẹ́ béèrè ìbéèrè yìí lọ́wọ́ gbogbo àwọn tó ti lọ sí Mecca, tí wọ́n ti lọ sí Saudi, tí wọ́n ti lọ ṣiṣẹ́ Olúwa, wípé bá a ṣe jẹ́ mùsùlùmí, báwọn Saudi ṣe jẹ́ mùsùlùmí, táwọn náà jẹ́ Muslim ní ilẹ̀ Yorùbá, tájọ́ ń ṣe ẹ̀sìn kan náà papọ̀ yìí. ìjẹ́ ọmọ adúláwọ̀ kan ó ti kírun fún wọn nílùú Mẹ́kà rí? ìbéèrè ẹ̀ẹ̀kan ni mo fẹ́ béèrè. ìjẹ́ ọmọ ẹni tó báyìí jẹ́ ọmọ adúláwọ̀ yìí, báyìí jẹ́ èèyàn dúdú yìí, tí à ń ṣe ọmọ Saudi, àbí a jẹ́ ọmọ Morocco, àwọn a jẹ́ ọmọ tó jẹ́ pé èdè Lárúbáwá là ń sọ, báyìí jẹ́ ọmọ èèyàn dúdú yìí ilẹ̀ Áfíríkà, jẹ́ àti rí ẹnìkan kó kírun fún wọn nínú Mẹ́kà rí? ìbéèrè yìí ni mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa. ẹ bá wa dáhùn sí inú comment section. mi ì fẹ́ kí fídíò yìí kó gùn jù. ẹ yẹ kí n play fídíò nǹkan tí àwọn lọ́ọ̀yà, àwọn tó mú Tani Ọlọhun, nǹkan tí wọ́n sọ. ẹ yẹ kí n play fídíò yẹn fún wa. ẹ yẹ kí n play fídíò àwọn lọ́ọ̀yà yẹn fún wa. ẹ yẹ ká lọ gbọ́, ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn, ká gbọ́ àwọn nǹkan tí wọ́n bá bọ̀ ní ilé ẹjọ́. àwọn power house mi tí wọ́n dúró tì mí yìí, àwọn ògo Ìlọrin làwọn represent, and this case being one tí ó ṣe pé commissioner of police ló ní, commissioner of police ló pe ẹjọ́, àwọn ògo Ìlọrin ní complainant lọ́dọ̀ àwọn ọlọ́pàá, commissioner of police ní complainant ní court. so ní court àwọn ògo Ìlọrin ti di nominal complainant. so àwọn nominal complainant làwa ń sojú fún, and gẹ́gẹ́ bí counsel to nominal complainant a lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ níwájú kóòtù lẹ́yìn kákan sọ orúkọ wa fún kóòtù, kan lè rí wa kó sì rìkọ́dù pé a wá láti wá máa ṣe ojú nominal complainant tó jẹ́ ògo Ìlọrin. ẹnu tá a kàn lè ṣe òun ni pé ká máa gáìdì ẹni tó jẹ́ lọ́ọ̀yà fún commissioner of police, àwọn nǹkan tí ò bá tí ì sọ tá a fẹ́ kó sọ, tá a rí pé yóò wúlò fún kéèsì tiwa, sí nítorí pé ẹgbẹ́ kan náà lájọ fì sí, a lè sọ sí létí, a lè kọ́ fún un. ìgbà tá a dé kóòtù lónìí tí kálukú announce appearance gẹ́gẹ́ bá ti máa ń ṣe ní kóòtù, ẹni tó jẹ́ lọ́ọ̀yà àti commissioner of police ó sọ fún ilé ẹjọ́ pé àwọn ti parí gbogbo ìwádìí lórí kéèsì yìí, pé àwọn sì ti rẹ́dì fún hearing, àwọn kí kóòtù fún àwọn ní ọjọ́ fún táwọn tàbí kó àwọn ẹlẹ́rìí tiwa wá. lọ́ọ̀yà ti Tani Ọlọhun náà kò ó lóun ọ̀ takò, bó sì takò náà kò lè make a difference lórí gbogbo aláti mọ bó ṣe yẹ kó lọ. so ní kóòtù fi wá John sí 19th June ẹni tó sọ̀rọ̀ àṣẹlẹ̀ sorry 19th October. 19 October. John ní bá dé mi ni. bí ó ṣe lọ nílé ẹjọ́ náà, a tún wá rí i pé ìyá Tani Ọlọhun jẹ́ òun náà farahàn ní kóòtù. wọ́n farahàn tí mò ń kí kóòtù tó jókòó ni wọ́n ti dé, tí wọ́n wá ń bẹ̀bẹ̀ àwọn èèyàn, àmọ́ àtàrí pé pẹ̀lú ẹ̀bẹ̀ tí ìyá rẹ̀ ń bẹ̀ yẹ, ipa wo ni ẹ̀yin lè kó gẹ́gẹ́ bí agbẹjọ́rò?
gbogbo Ìlọrin. ẹ rí i pé mo sọ ní stéèjì kan nígbà tí ẹ ń fọ̀rọ̀ wá mi lẹ́nu pé lẹ̀kùn wá sílẹ̀ fún ẹni tó bá rẹ́dì láti bẹ̀bẹ̀. What is important ni kéèyàn realize pé òun ṣe mistake kó sì apologize kó wá remorseful. Gbogbo àwọn tó ti ṣe látẹ̀yìnwá ẹ rí i pé a ti sọ àwọn lẹ̀ ẹni tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ sí gangan is important because gbogbo eléyìí ìyá lè ṣe gẹ́gẹ́ bí ìyá kó bá bẹ̀bẹ̀ àmọ́ ìyá kọ́ ló dáràn ọmọ tó sì dáràn ọmọ tó ti mature ni so àbí kóun gangan fúnra rẹ̀ ká kọ́kọ́ rí that element of remorsefulness in him. ọ̀rọ̀ láti gbọ́ lẹ́nu àwọn lọ́ọ̀yà àwọn tí wọ́n gbé Tani Ọlọhun lọ sí ilé ẹjọ́ ọ̀rọ̀ láti gbọ́ ní ẹnu wọn yẹn. nǹkan kan ló ń bà mí lọ́kàn jẹ́ tó ṣe mí bákan ní ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu ìyá Tani Ọlọhun yìí. ìyá yẹn pèdè kan ìyá yẹn ní òun ọmọ yìí nìkan náà ló ń tọ́jú àwọn látìgbà tí ọkọ àwọn ti kú pé ọmọ ọkọ wọn ṣoṣo yìí náà ni wọ́n wá tì mọ́ àtìmọ́lé látijọ́ yìí pé kí wọ́n bá wọn fi ọmọ àwọn lẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n mú Tani Ọlọhun tí wọ́n mú dání àfi bí ẹyẹ. wọ́n ní nǹkan táwọn èèyàn ń sọ ní social media òun ló tún ń sún ẹjọ́ Tani Ọlọhun òun ló tún ń sún síwájú. ó ti wá di pé tá bá ti ṣe ara wa tó bá ti jẹ́ pé ẹni tí ò lórúkọ àwa tálíkà òun nìkan ni òfin bá ló ń ṣiṣẹ́ fún. mo fẹ́ wá béèrè lọ́wọ́ wa pé ṣé tó bá jẹ́ pé irú ẹni tó lórúkọ kan bóyá irú sẹ́nítọ̀ kan nílùú Nàìjíríà àbí bíi ká ní pé bí irú Dangote yẹn ká tẹ̀ pé tí ò tó Dangote rárá ṣùgbọ́n tó yẹ pé òun náà lẹ́sẹ̀ nílùú wa tá a wà nílùú Nàìjíríà yìí kó jẹ́ pé òun ló wá bù kan nínú àwọn àáfàá yìí tó ṣerú nǹkan tí Tani Ọlọhun ṣe. ṣé bọ́yé lọ gbé Tani Ọlọhun nìbàdàn yìí náà lọ́yẹ̀ máa lọ gbé ẹni yẹn àbí ó máa pe ẹni yẹn sẹ́jọ́ tó bá dẹ́ pé ó fẹ́ gbé ẹni yẹn ṣèbọ́ wọn àtẹni yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi ṣe mọ̀ nínú òfin ṣèbóyá kọjọ pera wọn lọ sí ilé ẹjọ́ ni kọ́dẹ̀jọ pàdé ilé ẹjọ́. ṣé tó bá yẹ pé irú Dangote yẹn ni ṣé wọ́n á ní kọ́ lọ gbé bọ́n ṣe lọ gbé Tani Ọlọhun nìbàdàn wọ́n á lọ ṣùúrù gúdú wọ́n á dẹ̀ gbé lọ sí ìlú Ìlọrin. kí tó bá yẹ pé irú ẹni yẹn ló bú àwọn àáfàá yìí ṣé bọ́yìí máa lọ gbé Dangote nìyẹn àbí bọ́yìí máa lọ gbé ẹni tó bá jẹ́ bíi sẹ́yìntàn bọ́yìí máa lọ gbé láti Ìbàdàn tó yìí máa gbé lọ sí Ìlọrin nìyẹn. wọ́n ní ẹni tá a bá lè dààmú òun là ń lẹ̀dí mọ́. gẹ́gẹ́ mo sọ fún yín pé fídíò tí mo kó wá lénìí ó pọ̀ mi ò fẹ́ kí fídíò yìí kó gùn jù ẹ jẹ́ ká wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ìkan nínú àwọn àáfàá tí wọ́n mú Tani Ọlọhun tí wọ́n pe Tani Ọlọhun lẹ́jọ́ bẹ́ẹ̀ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ká máa fi eléyìí ká máa fi ṣe lọ. nǹkan tẹ́ bá gbà lérò lẹ́yìn ìgbà tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àáfàá yìí ẹ bá wa kọ sínú comment section. ẹ dẹ̀ jọ̀ọ́ ẹ má gbàgbé láti bá wa share fídíò yìí ẹ follow wa lórí Facebook ẹ bá wa subscribe sórí channel wa lórí YouTube kẹ bá wa share kẹ bá wa like. ẹ kí n play fídíò àáfàá yẹn fún wa kẹ wá rí bí àwa èèyàn bá ṣe ń sọ̀rọ̀ àfi bíi pé àwa ni Ọlọ́run àfi bíi pé àwa gangan ni àbúrò Ọlọ́run. mo dẹ̀ ń wo fídíò yìí inú mi dẹ̀ ń bàjẹ́ àti wá sọ ẹ̀sìn nílẹ̀ Yorùbá wá sọ di bóòlọ yàgò. Tani Ọlọhun ní kọ́kọ́ ni wọ́n pè lẹ́jọ́ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wọ́n pe ìyá òòṣà bàbá olúwo tèdè
pẹ̀lú ẹnìkan ṣùgbọ́n gẹ́rẹ́ tí wọ́n ti fígun mọ́ àwọn méjèèjì mẹ́tẹ̀ẹ̀ta yìí táwọn sọ pé àwọn ti gba Islam ní dandan tàìdán wọ́n ti fi àwọn yẹn lẹ̀ ṣùgbọ́n Tani Ọlọhun ó dúró lórí ẹsẹ̀ pé ẹ̀sìn tiyín nìyẹn ẹ̀sìn tóun yàn láàyò òun ni ìṣẹ̀ṣe torí Tani Ọlọhun ó ń lagídí kò dẹ́ ṣe pé ó ń lagídí ó dúró lórí ẹ̀sìn ẹ̀ torí ẹ̀ ni wọ́n tó fi ń gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi ṣe gbà á lérò torí ẹ̀ ni wọ́n tó ṣe ń fúngun mọ́ ẹ má yẹ kí n dá wa lágara mi ò fẹ́ kí fídíò ìgúnjù yẹ ká lọ gbọ́rọ̀ lẹ́nu àwọn àfáà tí wọ́n mú Tani Ọlọhun ẹ ká lọ gbọ́rọ̀ lẹ́nu wọn ní ẹni tó bá tẹ́ àyà sí ayé àyà fẹ́rẹ́gẹ́dẹ́ ẹ ká lọ gbọ́. ìkan gbogbo ayé pé ẹ̀yin náà ló ti fáìlì kéèsì míì ìkéèsì Tani Ọlọhun àwọn kan wá sọ pé tí ó làbí fún náà ni wọ́n ti ẹ̀ ń kọ́kọ́ sọ pé rárá kò sí nǹkan tí ń sọ pé ẹ dákun ká ṣe ọ̀rọ̀ yìí ní fífúyẹ́ wáì tí ṣé ó làbí fún náà ṣe tó lọ lé fáìlì kéèsì rẹ̀ níwọ̀n bá sókè àyà kúmọ̀lá ọ̀sà. fáìlì kéèsì ẹ tẹ́lẹ̀ náà kí gbogbo bẹ́ẹ̀ máa ṣe kó máa rọ̀ náà múra lẹ̀ báyìí wọ́n sì wá ń bú wa inú sẹ́ẹ̀lì àkúfọ́fọ́ fún wálẹ̀ ti start ó ti àwọn tó ń búyọ̀ ní nígbà tí wọ́n ń pa social àlòpọ̀ jẹ́ bẹ́ẹ̀ tún wá rí media kọ́ṣẹ́ lẹ́yìn tẹ́ tún wá ń tún rìpítì tẹ́ sí fi adé pé inú kọ́yọ́ kó dùn mọ́yìn tó ẹbẹ́ kó bá ọmọ yẹn ni so kò jù bẹ́ẹ̀ lọ nǹkan tẹ̀mí rí nìyẹn so ẹ bá sì ti tira rẹ̀ bọ́ náà kò lè ká bá fi karosíìnì sí so ndémi fẹ́ ṣe é tẹ́lẹ̀ nìyẹn but ìlú tí ń fẹ́ máa change báyìí ìlú tí ń yí padà ìdí ni pé ẹnìkan ò ní níyà kó fẹ́ kí ìyá kan máa sanná ní ìyá Tani Ọlọhun wá sọ́dọ̀ wa láàárọ̀ yìí sínú ilé kéwu wa ó dẹ̀ ń bẹ̀bẹ̀ wọn. sí ọ̀dọ̀ títí yín gẹ́gẹ́. àwọn náà jókòó mẹ́rin so wọ́n sì ń dọ̀bálẹ̀ àtàntí wọn àti àwọn àbúrò wọn obìnrin kan so ẹlómi lójú so ẹni tó bá dẹ̀ fẹ́ràn ìyá tiẹ̀ náà kò lè rí ìyá oníyà kan kó máa lálàsí báyẹn kó wa gbogbo àwọn tí mo rí àwọn tí wọ́n ń kún ọmọ yẹn tí wọ́n ń bú wa pẹ̀lú rẹ̀ wọn ò fẹ́ràn ìyá ọmọ yẹn ẹni tó bá dẹ̀ fẹ́ràn ìyá tiẹ̀ kò lè fẹ́ràn ìyá oníyà ìyá tèmi lèmi fi wò yá yìí sànú nísìn ni mo fi ń wò yá yìí èmi gan ni mo mú yá wá sáàrin àwọn ẹni tó lè bá sọ̀rọ̀ tí ọ̀rọ̀ fi tán kò yẹ kí n fún wọn ní guideline so guideline tọ́rọ̀ fi tán èmi ni nígbà tí yínká tiẹ̀ ti bá yín sọ ó bẹ̀ wá ẹni kó gbẹnu ẹ̀ sọ́hùn ọ̀rẹ́ mi náà ọba Solomoni ó bẹ̀ wá ẹni kó gbẹnu ẹ̀ sọ́hùn nígbà àwọn ẹlòmíín náà wọ́n bẹ̀ wá ẹni ká gbẹnu ẹ̀ sọ́hùn òkè sáwà tí èèyàn wá tó blackmail láwọn ọmọ bẹ̀bẹ̀ ni èèyàn sọ alókọ tí ò dáa so èèyàn yìí I don't know you people like you are doing so you are doing like monkey so ẹ̀ ń bẹ́ bí àwọn tí wọ́n ń pariwo pé àwọn ò ṣetán láti jáde ọkùnrin kan tí gbogbo ayé mọ̀ sí DJ YK àtòun àtàwọn yòókù rẹ̀ táà ní máa dápọ̀ wọn. wọ́n ní ọ̀rọ̀ káwọn bẹ̀bẹ̀ àwọn aráàlú wọ́n ń solisiti fún pé káwọn bẹ̀bẹ̀ àwọn ò lẹ́nu kankan táwọn bẹ̀ o àwọn kò tiẹ̀ kà wọ́n rárá gbogbo orú àwọn wọn àyàkùnlá kẹ́ni tẹ́ ẹ ní sọ fún wọn. ọ̀rọ̀ tiẹ̀ ò tiẹ̀ kàn mí ẹ̀rí kí n tẹ̀ dákọ̀ rẹ̀ wọ́n tún gbé ọ̀rọ̀ mi jáde bí i ìdí ni fọ́ọ̀sì ya wọn wá ní. ẹ mọ wàláì ṣé mo mọ̀ wọ́n rí ni ẹ jẹ́ n kọ́kọ́ fèsì ti DJ YK náà DJ YK ò lè bẹ̀bẹ̀ ìdí ni pé kò léèyàn re tó bí ẹ tó bá léèyàn re tó bá bí tó bá jẹ́ pé ọmọ èèyàn re ni kò ní ṣe báwọn kò mọ rírì òbí ṣé bí òbí Tani Ọlọhun lèmi rí sí tí mo sáré fọ́ yìí gba ilẹ̀ ṣé ìyá mi máa ṣe báwọn fún mi ni so ìyá lèmi fi mo forget yìí kìí ṣe torí Ọlọ́run gan torí ìyá òun torí ìyá ni mo fi torí Ọlọ́run gan fẹ́ ká jà fún ẹ̀tọ́ ẹni torí ìyá ni ìyá mi sì láìkì ìyá tèmi torí ìyá ni mo fi ọ̀rọ̀ yẹn lẹ̀ báyìí mi ò torí kankan fọ̀rọ̀ yẹn lẹ̀ ju torí ìyá lọ so DJ YK tó ń sọ tí ń sọ ẹ fi ìhun lẹ̀ kò léèyàn gidi tó bí ẹni tó bá léèyàn gidi tó bá bí onífẹ́ kéèyàn tó sì mọ rírì ìyá onífẹ́ kéèyàn yà kàn máa sanná ni so òtẹ ẹ̀hún ta ni ń wẹ́bẹ̀ wèrè ṣe tó bá bẹ̀ wá ṣe kí ló kàn wá gẹ̀lú DJ pàtí ó sọ̀rọ̀ wà nù nira irú ẹjọ́ báyìí
gbogbo ẹni tó bá ń sọ irú ọ̀rọ̀ tó ń sọ irú ọjọ́ báyìí Ọlọ́run dalẹ̀ lórí táwọn tí ó wà bọ̀ bẹ̀bẹ̀ tó mọ̀ tó kí à ń bẹ̀bẹ̀ ẹ̀dẹ̀ ń kó ọmọ lọ́mọ tẹ̀sán mọ̀ kí Nàìjíríà la wà ṣé kò sí justice mi lẹ́tọ̀ ẹ̀ ń sọ fún wa pé kò sí justice nìyẹn kéèyàn lálàsí wa ìgbọ́ kéèyàn lálàsí wa kó bá wa ló kọjẹ́ kí n máa sọ fún wa pé èmi tí mo ń sọ̀rọ̀ yìí mo jẹ́ kan nínú ẹni tó bá ló kọjẹ́ jù láyé olùbárò kọjá yẹn ó mọ̀ lágbára gan kí má ṣe kan kéré àdèwà tún kà sí kankan nítorí forgiveness so ẹ̀dẹ̀ tí wọ́n ń ṣe kàtàkàtà tẹ̀ ń ṣe àwọn nǹkan yẹn èmi kàn rí wọn ní rí pé ẹni tí ò bá lérú ẹni kò lè mọ iye ẹni kò nírú ta lọ́lọ́hún kò ní ta lọ́lọ́hún tó bá nírú ẹni kò ní ṣe báyẹn àwọn nígbà tá a dé bẹ́ẹ̀ nísì súnmọ́ bí àbá tí àwọn àánú kọ́ọ̀tù nísì tó wọlé tó rí mi lọ́ọ̀kan ó kì í báyìí. ní ta lọ́lọ́run fúnra rẹ̀ ó kì í báyìí. tó gbá o. ní ti bá rí wa tí ó wà sọ ti ń sọ o lè rí mi na see my face now o lè rí mi kó sọ tó ń sọ mọ́ náà ó sì á rí mi kó gbogbo nǹkan tẹ́sẹ̀ orí social media ni let me see you by confirm body light let me see you like this you go know say Ọlọ́run wa wọ́n ló sì á rí mi tó máa sọ ó sì á rí mi tó máa sọ tó ń sọ padà ó lè sọ mọ́ ẹni tó bá bí dání kó rí mi kó wá sọ tí ń sọ padà face to face mi bá ń jàjà inú orí kìíní ìbá mi máa ń bá ń ṣeré ba nílẹ̀ báyìí ogun lè la máa ń jà kí máa ṣe ogun orí kìíní ìbá máa gbá ẹ mú ò ní sọmọ láyé kí ló dé ẹ ń bá ló kọjá ẹ sì ń sọ pé kẹtùmọ nọ́ńsẹ̀sì ni kẹtẹ́ ń ṣe náà bọ̀ torí ìyá ọmọ yẹn aláti jọ̀rọ̀ yẹn lẹ̀ fún ìṣẹ̀bílẹ̀ láì gbogbo ibi tí ó yẹ kí wúmà yẹn rìn a máa tọ́ síbẹ̀ gbogbo ibi tó yẹ ká rìn tí ogun kò fi tán òun fúnra rẹ̀ náà ó sì àwọn èèyàn ń sọ pé kóun fúnra rẹ̀ náà kó ó ti sọ̀rọ̀ náà ni ẹ̀ ń gbọ́dọ̀ làwọn ìyá rẹ̀ yẹn yóò sì tún sọ ọ́ náà torí pé kò dáa ebi ogun nǹkan tá à ń sọ tẹ́lẹ̀ ọ̀rọ̀ kóró ni àyẹ̀ tí ń pè rẹ̀ ládùúgbò rẹ̀ ó yìí tún bẹ àìpẹ́ yìí mo tún rí fídíò kan àwọn tẹ́tà láti ló wà ń bẹ̀ sẹ́fù nǹkan ló wà ó tún bú sẹ́fù lé ọmọ láì lọ́mọ àdúgbò yẹn kí ló ń ṣe báyẹn sí kí ni nǹkan tó fẹ́ dìráì fún bí nǹkan tó ń ṣe yẹn but wọ́n ti ń bọ̀ ọjọ́ tàwọn wọ́n ti ń bọ̀ steve àwọn fídíò rẹ̀ mọ́ wọ́ọ́rì ṣebó ò mọ yìí tí ń ṣe ta lọ́lọ́run ni ṣebó ò mọ irú tó kó sí ni wàá mọ̀ watch out kó wẹ̀yìn rẹ̀ ó rò pé ibi tó wà ń jìnnà àbí kò jìnnà sóòkù àwọn ni àbí irú ọjọ́ òní yìí yóò dàrẹ̀ padà fún ẹ ó fi mọ irú nǹkan tí Ọlọ́run tó ṣe kí ni o tó ń fèsì ẹni tí ó ṣe tí ó rẹ wáyé tó ń gbé fọ́tò rẹ̀ tó ń gbé fídíò rẹ̀ tó ń búlì rẹ̀ tó ń jọyìn rẹ̀ mọ́ ọ̀rọ̀ tó fẹ́ sọ tó ń búlì rẹ̀ sọ bá ẹ wí ni ẹni tó bá bá ẹ wí ló yẹ kó bá wí wàá tún mọ̀ pé eléyìí náà òfin rẹ̀ ń bẹ Nàìjíríà yìí máa gbádùn rẹ̀ lọ́wọ́lọ́wọ́ máa gbádùn báwọn sáà wálé ó rí because ẹni tí ò mọ̀ tí ò bú ẹ tó wá mú fídíò rẹ̀ tó wá jọyìn rẹ̀ tó wá ń búlì rẹ̀ ẹ̀yẹ ẹrú Fúlàní yìí ẹ̀yẹ ẹrú ó wàá sọ pé tá a ti jẹ́ ẹrú fún Fúlàní ẹni tó má pè lẹ́rú ó yẹ kó claim pé ọmọ ni òun wà wá sọ tí mo ti jẹ́rú torí o ti ń pè wá lẹ́rú nísìn má dìde ti fídíò yẹn o ẹ kó wà ń bẹ̀ wọ́n ti sẹ́fù ẹ o ó pè wá ní ẹrú ẹni tá a fi jẹ́rú yẹn wàá sọ o ó ti yí ẹ ẹni tá a fi jẹ́ ẹrú ẹni tó gbólóhùn ẹrú lọ tètè pè àwọn lọ́ọ̀yà rẹ kò bí wọ́n léèrè pé tí wọ́n bá pè yàn ní slave kí ni èèyàn fi kan ẹni yẹn kó máa pẹ̀lẹ́ kan ní ẹrú wà wá púrúfù ọ̀nà tó fi jẹ́ ẹrú wọ́n ti lítẹ̀ ẹ̀kọ́ sí lítẹ̀ wọ́n ti sèfù ẹ̀ ó ti yẹ báyìí ní tí Ọlọ́run kó sí tó mọ̀ yẹn wà wá mọ̀ tó bá yá máa jẹun kalẹ̀ kó máa yó ó ti yẹ máa gbádùn kalẹ̀ season film ni wàá rí nǹkan tí ń lọ kí ló dé ṣé ó kéé nísìn ó ti kú òun wàhálà Nàìjíríà yìí ó ti kú òun ooru ó ti kú òun kínní ó ti wà níbi tí àlàáfíà wà tínú rẹ̀ ń dùn wáyé tó ń tún fìrù fún ẹ tó bá wọn kó o lè bẹ̀bẹ̀ dákẹ́ ànábì ní kó ilẹ̀ xẹ́ra ó lè yẹ́sùmùtì sọ́n tó dá lẹ́nu àbí kó o sì dákẹ́ wáyé tó fẹ́ máa ṣòfò àdáhùn ẹni tó bá gbé gẹ̀ẹ́sì ìgẹ̀rẹ̀ máa yá ìgẹ̀rẹ̀ máa yá alọ́ lọ́hùn wàlá àwọ̀ filẹ̀ àfilẹ̀ tí ò ní rí nìyá torí ti yá rẹ̀ ni wàlá torí ti yá rẹ̀ ni ẹ rí mọ́tò ṣe ni
ojú alukurani naam so ojú alukurani so ẹni tó bá ya kurani kí dẹ mọ̀ kó dáa ẹ má ṣe báyẹn mọ́. ọlọ́run sábà kí ló fún yín sá ọlọ́run jẹ́ pẹ́ fún wa ọlọ́run nẹ́bí lọ́dọ̀